ti wáyé tẹbí tará tí wọ́n ń yọ̀ tó ń jíjó pé jòjò ló tún kú àti ọ̀run wáyé sínú ẹbí Mufutau bàbá wa ọmọ alájà Wàsílátù Àkànkẹ́ jòjò lọ́nà ó ti wá àtúnfò nílé sí i èní ṣe dédé ọjọ́ tábà Adékànmí wáyé o April 23 ọjọ́ láàkan màmá ló jẹ́ Aláàjì Ganiyu tẹ́wàdúrà kó yá sámi ọdún eléyìí ò ní jẹ́ àṣemọ́. April 23 ọjọ́ láòjọ́ rẹ̀ ni gbogbo April 23 ọjọ́ pẹ́ ló kúkú jẹ́ bẹ́ẹ̀ ni ó ti délé nìkan dúpẹ́ ló tọ́ Adékànmí o. ọpẹ́ pàtàkì lọ́wọ́ lọ́hùn ìlàyé o ọba tó jẹ́ kí ọdún eléyìí bá wà láyé Aláàjì Ganiyu kò so méjì àfọpẹ́ o fọbọ́ lọ́hùn wá ìdù ọba mímọ́ tó dẹ̀mí yẹn sí tó fi rọ́ọ̀dù èyí láyé o bàbá oníkúdùs Ọlábọ̀dé òun Rọ̀fíà bàbá Fátìyà Ọmọdọ́lá pọ̀ òníkú owó bàbá Líyà bàbá oní Ìsìlámíyà o bàbá Málíkà ẹ̀ sọ́dọ̀ èyí ò láyé many many happy returns ẹ̀ sàmì. April 23 ọjọ́ láòjọ́ rẹ̀ ni tá a ṣẹ̀dá parí ṣàdé kan mi wáyé o ìrántí bí etí tún wá délé ni bẹ́ẹ̀ ni Aláàjì Ganiyu Mufutau Adékànmí oníjà àṣemọ́. ẹni ṣókájọ lọ́wọ́ ẹni ṣókájọ lọ́wọ́ nílé tí mi àgbàlẹ̀ o ẹ̀rìn ṣókájọ lọ ẹ̀rìn ṣókájọ lọ́wọ́ ẹ̀rìn ṣókájọ lọ́wọ́ ẹ̀jẹ̀ àjọ lọ nílé tí mi àgbàlẹ̀ o ẹ̀rìn ṣókájọ lọ. ẹ̀dẹ̀ ṣánilé àwọn bàbá tó bí ẹ lọ́mọ Adékànmí máa ń gbọ́ ẹ̀dẹ̀ mọ̀pọ̀ àrògùn ọmọ ajílàlà ọ̀ṣọ́ nìyí o ọmọ àfọjọ́ gbogbo dára bí ègbin ẹ̀yin lọ́ márùn gbàdó làlú ọmọ àrùn gúgúrú wọlé ẹ̀dẹ̀ kò má lérẹ́ ní dẹ̀ẹ̀dẹ̀ ká má ṣe yà sínú ilé ẹ̀dẹ̀ ọ̀dọ́ ti ẹ̀mí mo gbọ́dọ̀ yá ó rẹ̀mí kò rẹ̀mí ó dàgbà léèlé o ẹ̀yin lọ́mọ olódò mẹ́ta bùtẹ́rẹ́rẹ́ ọmọ olódò mẹ́ta ọ̀tá rárá ọ̀kan ń ṣe wá bù mí wẹ̀ ọ̀kan ń ṣe wá fi mí fọṣọ ọ̀kan ní tìmùtìmù tó kẹ́gbìn dà sínú nílé bàbá yín o jẹ́mi máa gbọ́ bí mo ṣe ń kí ẹ torí ẹ̀ ń wù Alájà Múlíkà òyìnbó aláṣọ fẹ́ǹsọ̀s tó gbajúgbajà kárí ayé lóníhùn kí ẹ fún tọjọ́ ìbí rẹ̀ onígbà ọdún kórí bí ọdún kan àṣeyíṣe mi nínú ọlá ńlá. jẹ́mi ló lẹ́kàn lè ní àfijù ṣẹ́wóṣẹ́wó nílùú Abidjan náà kú wa tán múlé sí kò sí owó tán lè ṣẹ́ Adékànmí ló lẹ́kàn lè ní kó báyé pẹ́. We wish you many happy returns nínú ayé. gbogbo ẹbí ará náà kí ẹ fún tọjọ́ ìbí látòrí Alájà Búkì mi o tó ń gbé Saudi Lady Queen tó ń bẹ ní Dubai wọ́n ní kí o pẹ́ Aláàjì tí àmì yù àṣìpa àwọn náà ó gbẹ̀yìn wọ́n sọ pé kò pẹ́ láyé Unique Club International wọ́n ní kó tún ṣe sí gbogbo ẹgbẹ́ Reliable wọ́n kí ẹ pátá gbogbo Young Millionaire gbẹ̀yìn wọ́n ní kó tún ṣe sí àtàlàjà Múlíkà tún à ń kúrí àpanupọ̀ sọ pé kó tún sọ̀pọ̀ sí.